tàbárí rẹ̀ ní tí bá ti ń tóbi ìjọ́ méjì tí bá ń tóbi ìjọ́ mẹ́ta ẹ̀kọ́ àtijọ́ bẹ́ẹ̀ náà là á kí rẹ̀ ni. ogun já rẹ̀ sí títí tí ogun ò kó ṣe. ẹ mọ̀ kú ilé lọ́ọ̀dẹ̀ yìí o ọ̀dọ̀ òdòbí sílẹ̀ àfihàn látúnbà yín. ẹ̀rù ọlọ́wà ní. kóńbó ẹ̀kọ́ àmójúbà ẹmú gbòǹgbò ẹ̀kọ́ àmójúbà ẹ̀ṣẹ̀ àwa lọmọ ẹ̀yin onílé yẹmọ̀ tó kọ́ àmójúbà mi lálẹ́ ètò ní òun. fèrègùn lóògùn àwọn jèsà ọmọ àtàwẹ̀rẹ̀ ò ṣe mú. ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ti ń gbọ́ tó ti ń dún bá òun tó ti ń dún wẹ́lẹ́wẹ́lẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ tó ti ń dún ẹ ti mọ̀ pa tó ti dé lálẹ́ ètò nínú. jókòó mo fẹ́rìn gèdè mo fi jọba lóhùn ní jèsà mo sínú kí. torí dídé báyìí náà ni tàdé níjó olóbi ló mọ̀. àtúntò ti wá dé lálẹ́ ètò náà ẹjọ́ tó ń ju wá ṣe o. òṣèré onílẹ̀ òbí gbogbo ìjẹsà yẹ sáàbò. àṣebà fẹlẹ́dùmarè ọba mímọ́ kábíyèsí ọ̀wàràwá òjò tí poró ọ̀gbẹlẹ̀ òun náà la bẹ̀ tá a tábì tẹ́tẹ́ níjẹ̀jọ́ pé bọ́bá pẹ̀mí wa mọ́ pàtún pàdé lórí ètò ọba ọ̀hún tó tún wá pẹ̀mí wa mọ́ tó tún já tún wà ń bí lálẹ́ ètò ní àtúnṣèbà rẹ o. tá a bá wá ṣèbà èèyàn tán a bá ṣèbà ọlọ́run tán ìbà èèyàn náà ní kú ẹnu mi àgò èmi tún jẹ́ ní kí n máa fi orúkọ àwọn lọ́gàlọ́gà ní ìkànnì Akóredé kí n tún máa fi kí yín káàbọ̀ sórí ètò lálẹ́ ètò ní. ìbá ènìyàn ọdúnjú bàbá gbà kẹjà yẹyẹ wa o. ìjẹ́ lórúkọ gíwà àkànnì tá a wà yé ìyàn Akóredé rédíò 98.9 FM Ìwó ọmọ ọ̀bàdé tó jíjẹjẹ láyé gbà. àṣebà ènìyàn ọdúnjú bàbá. bẹ́ẹ̀ ló kọ ọ̀gá tí ń rí sí gbogbo káràkátà níkànnì Akóredé èèyàn Abdulmajid Hashim ọmọ ìyá alákàrà tó ṣe bẹ́ẹ̀ tó ní lavdak number MC Rajab bẹ́ẹ̀ ló kọ ọ̀gá tí ń rí sí gbogbo ètò tí ń jáde níkànnì Akóredé yìí èèyàn akọ̀gùn Yunus Abiodun Mr gbéwọ̀nrìn gbéwọ̀n débẹ̀ bẹ́ẹ̀ ló kọ ọ̀gá tí ń rí sí gbogbo òròyìn tí ń jáde níkànnì Akóredé èèyàn Ọdún Ayọ̀ Ọ̀làdìmẹ́jì aya miyọ́ nǹkan miyọ́ ló kọ gbogbo wọn náà ni mo tún fi kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa lágbo àṣà mire dòdò ètò tá a ti ń yàṣà wò ètò tá a ti ń gbé àṣà wò ètò tí ń rán wa létí àwọn àṣà wa tó lè ṣe bẹ́ẹ̀ ká ti mọ̀ gbàgbé ètò tí ń tọ́ wa sọ́nà tí ń jo yí àpé ká mọ́ gbàgbé tó rọ́mọ tó bá sọ lẹ́nu ó sàpò yàkọ́ àṣebà fọlọ́run àṣebà kì í mọ́ wà dàbí babaláwo tó kiri ẹ̀ mọ́fá torí tá a bá rí ni tá a béèrè ẹni tá a bá rí ni tá a kiri ẹni Joseph Àkàndé kékeré ata tí ò sì fi bọ́jú ọmọ odò àgbàre èmi ọmọ olókùn ẹsẹ̀ òbí ni ká máa wọ́lá ọlọ́lá kiri èmi ọmọ yóò bí ni ká sì bẹ́ẹ̀ kára àsìngbà àsìngbà tèmi ìdílé Ọ̀yọ́ ọmọ òkun tó sọ̀yọ̀ lérò mọ́lúbẹ̀rin má fọ mọ̀gàmọ̀gà lálẹ́ tòní àtúntì dé o afẹ́fẹ́ máa gbó omi ròkun ẹ̀ fúfú lẹ̀lẹ̀ máa gbó omi rọ̀ṣà ẹ̀wọ̀n kan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan torí pàtìjọ gbádùn ara wa fún talẹ́ ètò ní. ǹjẹ́ ní tàbá wa dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ mọ́ gbọ́ wa gbogbo jọ́mẹ́jọ ṣe dáa tó. a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tó jẹ́ pé kò sígbà tẹ́ ẹ̀ ní fi gbọ́ wa kí la mọ̀ wí kí la mọ̀ sọ ìfẹ̀lẹ̀ ní sí a o. ogun já rẹ̀ sí títí tí ogun ò kó ṣe é bẹ́ lọ. nílé agbára pẹ̀lú mi bíbí ẹkú tí mo bá a ṣe mọ́ ṣe mo ti ṣèlérí fún yín mo náà mọ̀ gbá àwọn àlejò wá àwọn tó mojú ògùn ti sì pa bìnrin rè torí pé tí omi bá kún á lọ pèrún òmùwẹ̀ kó wá wẹ̀ ni torí bá sì kún àápa lábẹ́ ni ìyá mi ń bẹ ilé agbára pẹ̀lú mi bẹ́ẹ̀ náà ló sì jẹ́ pé àwọn Yorùbá ẹ̀yin àgbẹ̀ mọ́ pòwẹ́ ní tí gbìn bá fà ìkara wọn àtẹ̀lé àwọn nìkan gángan náà tún wá bá tún ṣe wá bẹ́ẹ̀ náà ni dáàdì wa náà tún tẹ̀lé wọn wá ẹ fi mọ̀ pé ara tá à ń sọ náà nù bí àṣà àgbéyàwó ilẹ̀ Yorùbá ẹni mo ti bó fún yín àbí ẹ ti mọ̀ pé tá a fẹ́ sọ lórí ẹ̀ náà nù ní alẹ́ ètò ní. wọ́n dárúkọ ara wọn fún yín bí wọ́n ti jẹ́ torí ẹni ọdún kan báyìí iná láti gbọ́ pọ̀n ìyá mi ẹ dákẹ́ bá ń dárúkọ yín fáwọn aráàlú. ẹ káalẹ́ gbogbo ilé o gbogbo ìlú Ìwó mo kí wa jákèjádò ibi tá a ti ń gbọ́ ohùn wa lórí afẹ́fẹ́ Akóredé rédíò 98.9 FM kí n tó dárúkọ mi mo fẹ́ júbà ọlọ́run tó láyé tó ní ọ̀run ọlọ́run tó ní ohun gbogbo ọlọ́run tó ní ohun gbogbo lódùlódù ọlọ́run tó wà kí ayé ó tó wà ọlọ́run tí ó wà nígbà tí ayé ò ní sí mọ́ mo júbà apẹtẹ ọwọ́ mo júbà apẹtẹ ẹsẹ̀ mo júbà gbogbo àtẹ́lẹwọ́ ẹsẹ̀ tí òhun tó fi dé pọ́npọ́ tán mo júbà gbogbo àwọn tó kọ́ mi lédè gbogbo àwọn tó forin sí mi lẹ́nu gbogbo àwọn tó kọ́ mi lédè kí n tó mèdè wí gbogbo àwọn tó ti pèdè kí n tó délé ayé mo júbà gbogbo àwọn tó kọ́ mi ní ilé ìwé láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀
títí dé ibi tí Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ àti kàádé mojúbà yín o. Orúkọ mi ni aya Amúsàn Ọlọ́runtóyìn. nílé bàbá wa o. orúkọ wọn náà lẹ ti gbọ́n. Kéréje gbẹ̀yìn ọ̀rọ̀ o. àwọn náà ni alága ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá ti Ìwó. olówó ẹ̀sàyọ̀ ní mo. bẹ́ẹ̀ bá àwọn tí bá ti ń tẹ̀lé wẹ́ẹ̀ ti mọ̀ pé ó ti tásìkò díẹ̀ báyìí ta ayé àwọn akọ́mọlédè tá àtijọ́ ń bètò bọ̀ tí wọ́n sì ń ṣe dáadáa gan yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ yẹn bá ṣe dáadáa ẹ̀ já kí o gúúsù pé owó kan la ní tà ń gbé fún wa àmọ́ torí pé wọ́n fẹ́ ká sọ ọ́ bàjẹ́ la fi jọjọ́ ń kọ́ ọmọ lùbọ́ tá a jọ ń sọ̀rọ̀ àṣà dáadáa lórí ètò yìí. bíbí la bí sùn mọ́ kòókò. kí máa torí àwùjáre kí tó tan lẹ́nu mi ẹja bọ́ sínú ètò gan ní sàn-án kí la tó fẹ́ gbé yẹ̀wò gẹ́gẹ́ mo ti ṣèlérí fún yín mo ti kọ́kọ́ bo náà tẹ́lẹ̀ àmẹ́yìn tẹ́ ẹ̀ mọ̀ orin kọ́kọ́ mọ̀ náà bẹ́ẹ̀ sòná ẹ̀ kú kalẹ̀. mo mọ̀ pé bẹ́ẹ̀ ti ṣe ń gbòòrìn tí ń dún ẹ̀ ti ń mọ̀ pé ta fẹ́ sọ rèé. bá mi Prince Kosim ọmọọba Akéwìọlá bá mi ń wò mí ketekete báyìí lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook o bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ẹ tún lè lọ máa wò mí lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook o. bá mi ẹ ṣeun gan ni o. ǹjẹ́ ní bá a ṣe ìlérí fún yín ẹ̀yin tẹ̀ bá ń tẹ̀lé wa bọ̀ wípé àṣà ìgbéyàwó mo ní gbà tíṣẹ́ ìwádìí tá a bá ń ṣe bàbá ṣe débì kan náà pé a padà síbẹ̀ lónìí àtúntì wá dé náà gẹ́gẹ́ bí mo ti ṣèlérí bí mo ti ṣe sọ lẹ́ẹ̀kan mo ní fi odò bá kún á pèrò òmùwẹ̀ kó wá wẹ̀ ìdí náà tá a fi pa àwọn ìyá wa wá sórí ètò lálẹ́ ètò ní tí wọ́n bá wà náà bẹ́ àwọn pàtàkì àṣà ìgbéyàwó nílẹ̀ Yorùbá àwọn nǹkan tá a ní láti mọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pa ṣe ń bá bọ̀ tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ àṣàgbéyàwó nílẹ̀ Yorùbá tó rán níbi tí abároko ti sí báyìí náà láti bẹ̀rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ bá tẹ̀lé wa bọ̀ tẹ́ ẹ̀ bá ti gbàgbé ẹ̀ rí i pé a ti sọ̀rọ̀ lórí àwọn ìgbésẹ̀ oríṣiríṣi ìgbéyàwó nǹkan báwọn láti sọ àmọ́ kí n má bàa sí pọ̀ lọ́rọ̀ ìyá mi wọ́n ti wà ní orí ètò ìbéèrè àkọ́kọ́ tí ọkọ bìyín náà ni pé kí gan ni lérèfé torí àwọn tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí wọ́n kọ́ mọ gbọ́ rèé àti ń bítò àṣà ìgbéyàwó bọ̀ tẹ́lẹ̀ àmọ́ fáfáà náà tẹ́ kan gbọ́ àfúngbà àkọ́kọ́ kí gan ni pàtàkì ìgbéyàwó láàrin ìṣẹ́jú kan. mo kí yín olóòtú ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá ìgbéyàwó ṣe pàtàkì. kí là ń pè ní ìgbéyàwó? ìgbéyàwó ni àjọṣepọ̀ tàbí àjọrìnpọ̀ láàrin akọ àti abo ìyẹn ni ọkùnrin àti obìnrin tó ti tójú bọ́ tàbí tá a lè sọ pé wọ́n ti bàlágà. ìgbéyàwó ò wà fún ọmọdé bóyá ọkùnrin tàbí obìnrin ọkùnrin tó ti ní iṣẹ́ lọ́wọ́ àti obìnrin tó náà ti ní iṣẹ́ lọ́wọ́ tán ti tójú bọ́ òun ni ìgbéyàwó òun náà ló wà fún kì í sì ṣe ohun àmúṣeré kì í ṣe ohun tá a mú tá a fi ọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú tàbí tá a wò pé ibi tí mo bá dé yìí n ò lọ mọ́ rárá o ìgbéyàwó ó kọjá bẹ́ẹ̀. bákan náà ó ní àjọṣepọ̀ jẹ́ àjọrìnpọ̀ láàrin ọkùnrin àti obìnrin ìyẹn ni pé wọ́n gbọ́dọ̀ jọ gbọ́ ahọ́n ara wọn yé wọ́n gbọ́dọ̀ mọ̀ nípa kí ni ẹni tí mo fẹ́ fẹ́ yìí kí ni tó fẹ́ kí ni tí ò fẹ́ àjọrìnpọ̀ yẹn nígbà tí wọ́n bá jọ rìn pọ̀ òun ni wọ́n mọ̀ kí ló fẹ́ kí ni tí ò fẹ́. nínú ọ̀rọ̀ yín mo kọ́kọ́ fẹ́ béèrè lẹ́ẹ̀kan àmọ́ nínú ìbéèrè mi tó tún bẹ́ẹ̀ ń bí ẹ ti rọra sọ̀rọ̀ débẹ̀ àwọn tó lẹ́tọ̀ọ́ sí ìgbéyàwó ilẹ̀ Yorùbá ẹ ti sọ pé àwọn tó ti bàlágà ni kì í kàn ṣe pé mo rí ọmọ yé àbí àwọn ọmọ tí ò tí ì tó bí bàlágà sáré bá yànnà náà kí ni ìtumọ̀ pé ń bàlágà gan láàrin ìṣẹ́jú àyà péréte. ẹ ṣe olóòtú bí bàlágà ni pé ọkùnrin tó fẹ́ ṣe ìgbéyàwó ó ti lọ́jọ́ lórí kì
kì Ó í ti ṣe tójú bọ́ dáadáa. ó ti tójú bọ́ kì í ṣe ọmọ ọdún mẹ́wàá kì í ṣe mẹ́ẹ̀ẹ́dógún kódà ní ayé àtijọ́ kì í ṣe ọmọ ogún ọdún wọn a máa lé ní ọmọ ogún ọdún dáadáa. léè tó túmọ̀ sí pé wọn ó ti dàgbà wọn ó ti kọ́gbọ́n wọn ó ti kẹ́kọ̀ọ́ dáadáa lábẹ́ òbí wọn. lọ́dọ̀ òbí wọn ó ti mọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì. kó tó di pé ìbéèrè mi tí wọ́n fẹ́ béèrè lórí ó níbi tá à ń lọ bí tá à ń yà ló kàn pọ̀ kọ́ lóun ó jẹ́ kó fún wa lórí ọ̀fẹ́ lórí àsìkò òun náà ní lọ àsìkò sì ń gbà wá ní àwọn tá a ti fẹ́ sọ lálẹ́ tò ní pọ̀ ìwọ̀n pọ́ lọ́rùn ràn wá lọ́wọ́. nígbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ sọ̀rọ̀ nípa àwọn tó lẹ́tọ̀ọ́ sí ìgbéyàwó ẹ sọ̀rọ̀ pàtàkì ìgbéyàwó ẹ sì ti sọ̀rọ̀ ẹ ti yànnàná díẹ̀ nípa kí ni à ń túmọ̀ sí pé kí wọ́n pé èèyàn ń bàlágà. tábà wáyé òde òní á rí pé à ń rí ìgbéyàwó láàrin akọ sí akọ bẹ́ẹ̀ là ń rí ìgbéyàwó láàrin abo sí abo lè tó ṣe pé ó lòdì sí àṣà ilẹ̀ Yorùbá àwọn ìlànà táwọn baba ńlá wa ti fi lélẹ̀ kí ni ìwòye yín lórí rẹ̀ láàrin ìṣẹ́jú péréte. ẹ ṣé o olóòtú àti gbogbo etí tó ń gbọ́ wa ìgbéyàwó tí à ń sọ nípa rẹ̀ ní ti ilẹ̀ Yorùbá ó lójú àwọn tó lè ṣe ìgbéyàwó kò gbọ́dọ̀ wáyé láàrin ọmọ tí wọ́n jọ jẹ́ òbí kan náà ìyẹn láàrin ẹ̀gbọ́n àti àbúrò ìgbéyàwó ò gbọ́dọ̀ wáyé láàrin wọn bákan náà ó ní ìgbéyàwó ò gbọ́dọ̀ wáyé láàrin akọ sí akọ ìgbéyàwó kò gbọ́dọ̀ wáyé ní ilẹ̀ Yorùbá láàrin abo sí abo ohun tí ó burú jáì ní tí ó burú jáì kò bójú mu. kí wàá ló wá fàtà fi wá ní pọ̀ tó fi wá ń dipò wá di iná inú ẹ̀rùn báyìí tí wá ń fẹ̀ ẹ́. tó kí Ọlọ́run kó gbà wá kó sì ṣe àtúnṣe èyí tá a nílò káàkiri àgbáyé kì í ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà nìkan. ní tó tún ẹ̀ bó tiẹ̀ kó lọ́rọ̀ pé Yorùbá àbẹ́yà kan gan ó ti di nǹkan àgbáyé gan báyìí. ó ti di nǹkan àgbáyé nǹkan tìjú sì ni ní ayé àtijọ́ a ò gbọ́rú gbogbo eléyìí ṣùgbọ́n a gbàdúrà pé ohunkóhun èyí tó mú kí àwọn ìgbéyàwó àìtọ́ yìí kó máa ràn bí iná ọyẹ́ àṣà aláṣà àkójúbọ̀ ní ilẹ̀ Yorùbá láyé àtijọ́ à ń ṣòwò káàkiri bóyá nípa ìṣòwò àti ìrìn àjò yìí ó náà láti rí àwọn àṣà tí ò tọ́ yìí tá a wá gbé wọnú ara wọn ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá kò sí tó jọ a ò gbọ́dọ̀ gbọ́. ìrìndèpò tó ga o ìyá mi jòjòló ẹni kórí iyọ̀ sí mi lébùjọ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ẹ tún lè máa wò mí lójú pé ìbánidọ́rẹ̀ ti Facebook ẹ wò wá bá ta létí ń bọ̀ bẹ́ẹ̀ ẹ lè gba kàn ní Akóredé rédíò 90.9 FM ìwò wọlé bẹ́ẹ̀ lẹ́sìn tó lè gba ìkànnì Joseph Akande mosela alátagbà ń bẹ̀ àwọn èèyàn ti pọ̀ ń bẹ̀ tán wò wá Sam Taiwo Asante di mathematician ọ̀sọ̀ ọ̀gá mi dáadáa gbogbo bàbá náà mọ̀ wò wá ẹ ṣeun o Victor náà ti wà ń bẹ̀ Victor MN Media Network ẹ ṣeun o wọn ni ẹ kú iṣẹ́ ẹ ṣeun tẹ́ ń wò wá ẹ ṣeun wọn bá wa ṣí ẹ̀rẹ̀ tàn kálé ẹ̀tàn kókó ẹjọ́ kárí ilé kó kárí òkú gbogbo wọn gbọ́ kán lè bá wa kẹ́kọ̀ọ́ kán kọ́gbọ́n nínú ètò fún talẹ́ ètò yẹn. ìyá mi gẹ́gẹ́ bí a ti ń sọ lọ́dún pé mo ní àtikọ́ fi hàn sí fara ni nínú àwọn àṣà ìpele àwọn ìgbésẹ̀ nínú àṣà ìgbéyàwó àti gbogbo nǹkan ló ní tọ̀sẹ̀ tí Yorùbá gbogbo nǹkan ní Yorùbá máa ń ní tọ̀sẹ̀ fún bẹ́ẹ̀ àgbà ṣíṣe mọ̀ pé ẹ ní tọ̀sẹ̀ báyìí ló lọ́yọ́ a ní ìfojúsóde ìtọrọ ìwádìí ìṣàgìrì ilé kan náà alárinà kankan báwọn tọ́pọ̀ rẹ́rẹ́rẹ́ nínú àwọn ìgbésẹ̀ tí ń bẹ nínú àṣà ìgbéyàwó ìfẹ́ mọ̀ káwọn tó mọ̀ padà sẹ́yìn tọ́lá àti sọ̀rọ̀ díẹ̀ ń pẹ́ ìsìfẹ́ mọ̀ gbà wá lákòókò pọ̀ ìdáná mo fẹ́ ká wa bọ́ síbẹ̀ torí àwọn ará ilé náà ti rántí pé ibi tá a dé nù ní ìgbà tá ibi tá a dé tẹ́lẹ̀ nù kó tó pé mo ní ká ṣẹ́gilé náà tá a fi ṣe àwọn iṣẹ́ ìwádìí pé a fi ráǹfààní àti mọ̀ gbẹ̀yìn ìyàwó báyìí láti wá bá wa sọ̀rọ̀ lé lórí ìdáná nílẹ̀ Yorùbá kí ni láti sọ̀rọ̀ lé lórí kí gan ni pàtàkì ìdáná nílẹ̀ Yorùbá. ìdáná ṣe pàtàkì lẹ́yìn ìgbà tí ọmọkùnrin tó bàlágà tó bá ti fojú sóde tá a sì ti ṣe ìwádìí wípé ibi tí a ti fẹ́ lọ wá mú ọmọ yìí ìyẹn ibi tá a ti fẹ́ mú ọmọbìnrin tí ó jẹ́ aya nínú ìdílé bẹ́ẹ̀ jẹ́ ìdílé tó dáa ìdílé tí wọ́n yìí ṣe aláìsàn tí wọ́n yìí ṣe alárùn tí wọ́n yìí ṣe onígbèsè á gbé ìgbésẹ̀ láti ṣe ìtọrọ lẹ́yìn ìtọrọ alárinà ó bẹ̀rẹ̀ iṣẹ́ èyí tí ó máa lọ tí ó máa bọ̀ ní ọ̀nà tó dára ni o yóò máa ṣe kó lè dára láàrin ọkùnrin àti obìnrin tí wọ́n jọ fẹ́ di ọkọ àti aya lẹ́yìn èyí bàbá ò gbọ́ ìyá ò gbọ́ ìdáná òun náà ló kù.
ìdáná náà ni ó ó kù. ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá torí pé ní ọjọ́ tá a bá ṣe ìdáná yìí oríṣiríṣi nǹkan òun ló máa ń wáyé nínú ètò ìdáná. Ní ọjọ́ ìdáná yìí òun ni ẹbí ọkọ yóò mọ ẹbí ìyàwó lójúkojú dojúdojú wọn ò jọ jókòó kí wàá là ń pè ní ìdáná. Ìdáná òun gan ni kíkó ẹrù àwọn ohun tẹnu ń jẹ. ẹ má bínú ìyá mi, ìdáná kí gan ni túmọ̀ ọ̀rọ̀ ìdá kí ni gbóná ti fọ̀rọ̀ jáde gan. Nínú ìdá pé àná. ẹ̀yìn ò pé a ṣetán láti fi gba ọmọbìnrin yìí gẹ́gẹ́ bí ọmọ wa kì í ṣe ìyàwó. àìpé ìyàwó ọmọ tá a fẹ́ fẹ́ àìpé ní ìyàwó ìyẹn ni yóò di ọmọ nínú ìdílé. gbèsè táwa gbé náà ni pé kì í kàn ṣe pé a fẹ́ lọ mú ọmọ yìí lásán yóò ní ìgbésẹ̀ àti àwọn ohun tá a ṣe tí ó fi ìdí pé ọmọ yìí yóò di ọmọ wa a ó fi ìdí rẹ̀ múlẹ̀ nínú ìdáná. ní ọjọ́ tí ẹbí méjèèjì ó jọ pàdé yìí a tún ń pè nǹkan kan ní mọ̀mí kí n mọ̀ ọ́. kí wàá níyàtọ̀ wà láàrin mọ̀mí mọ́ àti ìdáná. ẹrù tá à ń gbé lọ sí ilé òbí ìyàwó òun là ń pè ní ìdáná, ẹrù ìdáná. ẹrù ìdáná tá a kó tá a fẹ́ lọ fi dá fáwọn àna wa o. àwọn tí a fẹ́ gba ọmọ lọ́wọ́ wọn láti di ọmọ tiwa, ẹrù tá a kó tá a fẹ́ lọ ó ní ìdáná. mọ̀mí kí n mọ̀ ọ́ ó ní bàbá ọkọ yóò mọ bàbá ìyàwó rẹ̀ tó fẹ́ fẹ́. ìyá ọkọ yóò mọ ìyá ìyàwó, wọ́n jọ mọ ara wọn. wọ́n mọ ẹbí ọ̀tún àti tí òsì, wọ́n á mọ ara wọn ní ọjọ́ tá a pè ní ọjọ́ ìdáná. bákan náà ní àkókò tá a pè ní ọjọ́ ìdáná yìí àwọn ẹrù tá a máa ń gbé lọ fún ìdáná ó pọ̀ lóríṣiríṣi o. ẹbí pẹ́ tí mo ti ń bẹ́ ń bí náà ni ó wà ra àwọn béèrè tí mo fẹ́ béèrè àmọ́ kó ti pẹ́ wà á lọ síbi àwọn ẹrù tá a máa ń kó lọ bí ìdáná sì ń lọ bẹ̀. ǹjẹ́ ṣé bí wọ́n ṣe ń dáná láyé àtijọ́ náà la sì ń dá ní ìsìn bí ẹ bá ń ná bẹ̀. ní ayé òde òní à ń gbìyànjú náà à ń dáná ní òde òní náà kíní kan wà tá a pè ní ìdáná àti àná ṣíṣe. àná ṣíṣe ni ò dàbí pé àwọn tí ó mọ àṣà wọn ti fẹ́ẹ̀ kájì ńlẹ̀. kí wàá lànà ṣíṣe ọ̀hún ẹ bá ná. àná ṣíṣe òun ni nígbà tí wọ́n bá ti fi ọmọ fún wa tán àti ìdébẹ̀ o nínú ètò àti ìlànà ìgbéyàwó ìbílẹ̀. àná ṣíṣe yìí ó lọ ní kánrin kódà lẹ́yìn ìgbà tí ọmọ tá a fẹ́ tó dàgbà tó ti bísun tó ti bí wálẹ̀ kódà tó ti kọjá lọ a sì tán máa dáná lọ ní ìdílé bàbá rẹ̀. pé àwọn tó ń ṣe àná lọ nù. ìyẹn a máa ṣe àná lọ a máa ṣe àná lọ ni àyè pé kò tiẹ̀ sí mọ́ nígbà tó ti dàgbà tó ti dògbó yìí tó ti bísun tó ti bí wálẹ̀ tó náà tó ti fẹ́ ọwọ́ pa ewu tó ti fẹ́ rìgì jóbi àyè yẹn ò ní yọ ọ́. lè tó túmọ̀ sí pé àná ẹ̀ ò lè tán. àná ò lè tán ṣùgbọ́n ìdáná ọjọ́ kan ṣoṣo ní ọjọ́ ìdáná. ọ̀dà kí wàá gan ni àwọn èròjà tí wọ́n fi máa dáná nílẹ̀ Yorùbá ká sọ pé bóyá a fẹ́ ṣe dáná ní ìsìn báyìí nínú kùrùtà wà bí àti ní ìyàwó gbọ́ àbí ti péjọ gbogbo ẹ̀ ti péjú pèsè kí làwọn èròjà àti bò náà ṣe máa ń lò. èròjà tá a fi ń dáná pọ̀ bí Ọlọ́run bá ṣe bùkún wa àdúrà mi ni pé gbogbo àwọn ọmọ wa tí wọ́n ó ṣe ìgbéyàwó ní àìpẹ́ Ọlọ́run yóò pèsè fún wọn ní ilẹ̀ Yorùbá tá a bá fẹ́ ṣe ìgbéyàwó iṣu tó dúró dáa iṣu tí kìí ṣe èkúkú iṣu tí èsì àwọn jẹ́ ẹ̀rọ náà lọ sùn tí ìṣe jẹ́ ẹ̀rọ náà lọ sùn ó ní àwọn òbí ó ní wọn ò lọ rà àwọn mìíràn lè ra 40 òmíràn lè jẹ́ 40 ó lé ẹyọ kan iṣu àkọ́kọ́ bákan náà òun náà ni obì 40 orógbó 40 ní ti ìdáná ti ilẹ̀ Yorùbá torí mo tún ní bèrè bẹ̀ mo fẹ́ kẹ́ ẹ gúnlẹ̀. iṣu ó wà ń bẹ̀ orógbó obì epo pupa bákan náà owó orí ìyàwó a ó san àwọn ohun èlò tí ìyàwó gangan nílò
ní ayé àtijọ́ wọn a máa kó lọ́wọ́ wọn ò ra aṣọ ẹrù ìyàwó gan sínú gan ẹrù fún rẹ̀. ìyàwó wọn ò ra aṣọ sínú lẹ́dà èyí tá à ń pè ní leather box lóde òní oríṣiríṣi aṣọ òní wọn ò rà tí ó jẹ́ ẹrù ti ìyàwó gangan. ẹ yé bá ẹ dákun ẹ má jẹ́ àgbàgbé àṣà ìmì kábàárà lálẹ́ ẹ ṣàánú àlàbí o. ọjọ́ ọ̀hún ló sì ti ń ṣe bẹ́ẹ̀ tí ń rebi àná yìí. kó tó di pé fún àwọn aráàlú láǹfààní abala kẹta lórí ètò nílé wáyé lónìí ẹnìkan tiẹ̀ ní ìbéèrè tó kọ́ bí tán náà fẹ́ béèrè lọ́wọ́ àlejò wa jẹ́ sáré béèrè ìbéèrè ń papọ̀ mọ́ra wọn. wọ́n ní kí àwọn òbí mi tó jẹ́ pé wọ́n tún máa ń ṣagbátẹrù káwọn ọmọ tí wọ́n rí pé wọn ò tí ì bàlágà wọn ò tọ́jọ́ láti máa ní nǹkan ṣe pẹ̀lú ìgbéyàwó pé kí lẹ lè sọ pé kí ló ń fà kí ló táwọn òbí mi tó fi máa gba irú nǹkan bẹ́ẹ̀ láàyè lè tẹ̀sán pé kò dá kò bá àṣà Yorùbá àwọn ọmọ tí wọn ò tí ì tójú bọ́. pé tí wọ́n àmọ́ aláwọ̀ wọn ó bó ṣe kọ́ bẹ́ẹ̀ ní àwọn pẹ́rẹ́ǹtì under age àwọn ọmọ tí ò tí ì bàrà tí wọn ò tí ì tọ́jọ́ orí tó yẹ àwọn ọmọ tí wọn ò tí ì dàǹgájá tí wọn ò tí ì tójú bọ́ tí wọn ò tí ì tólé ọkọ lọ. tí wọ́n sì mú táwọn òbí náà sì tún fọwọ́ sí wọ́n ní kí lè lè ojú sọ. kíkan ni ìkánjú tó ṣe bí òwe o Yorùbá bọ̀ wọ́n ní àìkánjú lábẹ́ gbóná àìkánjú lábẹ́ gbóná lọ́rọ̀ ìgbéyàwó nítorí káwọn òbí kan mọ̀ káwọn ọmọ lójúmọ́ tó sáré wọ ọbẹ̀ wọ́n lè sáré jáde. lẹ́yìn àgbà yín náà ní ọ̀wọ́lúpàrà yẹn kọ́ pàrà. wọ̀lúpàrà yẹn kọ́ pàró ó níbi tó já sí tó fi dá ká mọ lẹ́yìn àgbà ó níbi yín tí tó sì já náà sí ẹ ṣeun. kò dáa ká máa kánjú wọnú ìgbéyàwó kò sì dáa ká tètè máa ti ọmọ wọnú ìgbéyàwó torí pé àwọn nǹkan tó wà lẹ́yìn ìgbéyàwó pọ̀. nítorí pé tó mọ̀ pé tí ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjé lọ. tọmọ ò bá sì tí ì já lẹ́nu ọmú tó fi wọbẹ̀ ó lè rí bákan. ó lè rí bákan ó ti nítumọ̀ tọ́pọ̀. ìpàṣẹ mo mọ̀ rìn ọ̀gùn àlejò ni mo. ọjọ́ ọ̀hún ti ń lọ pọ̀ mo bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ bí lẹ́ẹ̀kan ẹ̀ ń dákọ̀ àwọn èròjà ìdáná lẹ́ẹ̀kan. ǹjẹ́ ní láyé òde òní sáwọn èròjà náà sì ní sì tó ń kó bẹ́ẹ̀ náà láyé ìsìn bí? torí lára àwọn ìrírí díẹ̀ pẹ̀lú ọjọ́ orí mi kékeré bó ṣe mọ yìí ọlọ́sìn ní kí n lórí ọ̀fẹ́ àti mọ́ sálábà pàdé àwọn ìgbéyàwó kan nílẹ̀ Yorùbá sì mo rí pé àwọn nǹkan èrò bí bẹ́ẹ̀ náà ń ṣe mọ́. ǹjẹ́ láwọn èròjà ẹ̀ ń dá kankan bí obìnrin ẹ̀ dákun orógbó ẹ̀ ń dákun àwọn kan tó yẹ pé ààyè ò lè mọ̀ gbà wá pọ̀ torí pọ̀pọ̀ lọ jáǹtì ranran pé ká kàn dákọ̀ díẹ̀ ń bẹ̀. ǹjẹ́ ní sáwọn èròjà ọ̀hún síbẹ̀ náà sì tún kó náà ní láyé òde òní. ní àwọn ìdílé tí wọn ò ti kó iyán àṣà kéré torí pé àṣà ó jẹ́ ìṣesí ìhùwàsí àti àwọn ohun tá a mọ̀ mọ́ àwọn ẹ̀yà tàbí ìran kan ní àwọn ìdílé tí wọn ò ti kóyán àṣà kéré gbogbo àwọn tá a ti dárúkọ yìí kódà àwọn nǹkan míì tó jẹ́ pé ó wà nínú ẹrù ìgbéyàwó a sì ń rí lóde òní tí wọ́n fi ń dáná. bó tilẹ̀ báwọn míì tí wọ́n ti gbàgbé àṣà wọn ti kásà dànù. a rí àwọn tó ti kó àṣà dànù bóyá nítorí ẹ̀sìn àwọn nǹkan kan wà tó jẹ́ wípé nítorí ẹ̀sìn wọn ò wò pé eléyìí ẹja ayọ̀kù ńbẹ tó sì jẹ́ pé ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ làṣà tí ò yẹ ká máa da gbogbo ẹ̀ ká sọ́lámù olúmọ̀lá. 07073734484 ẹ̀yin ará ilé ẹ̀yin lọ́kàn mọ̀gbẹ́ tí ń pè látàárọ̀ ọ̀rọ̀ ń pọ̀ ọbẹ̀ ni. 07073734484 kí ni ìwòye tiyín lórí nǹkan tá a ti ń mẹ́nu bà látàárọ̀ kí ni ìwòye tiyín lórí ẹ̀. múlẹ̀ ọ̀yà sún mi lọ òpèrè ọwọ́ kan òwe. ẹ káalẹ́ kí ló kọ́ yín bolẹ̀ tí ń pè pápá ìṣẹ́jú kan fún èèyàn kan. ẹ káalẹ́ o ẹ ti wà ń bẹ̀ o. hello ẹ káalẹ́ ẹ ti wà ń bẹ̀ o. tó ní bírọ̀ rẹ̀ wo bájọ́pẹ́ ní ìbájálé ẹni. kí ni sojú ọ̀pọ̀ ẹ dákun ẹ ti wà ń bẹ̀ bá ti wà ń bẹ̀ tètè mọ́ bá a tọ́jọ́ wa ti lọ. ẹ lọ ẹ káalẹ́ kí ló kọ́ yín bolẹ̀ tí ń pè. ẹ káalẹ́ o ẹ ṣeun Ọlọ́run ní ìtura. ọ̀rọ̀ sùdí márùn-ún wa sọ pé 40 àbí 41 níbo míì nílẹ̀ Yorùbá wọ́n máa ń gba mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọ́n máa ń gba 25 wọ́n máa ń gba 30. àmọ́ náà nípò jù bẹ́ẹ̀ lọ náà gbà mí ó sì tún lè kéré sí i bí Ọlọ́run bá ṣe bùnkún ẹni ọ̀hún ni ẹ ṣeun wòye tí wọn làwọn náà tó fi sùn. ẹ lọ ẹ káalẹ́ kí ló kọ́ yín bolẹ̀ tí ń pè o. ọlọ́dún púpọ̀ ọ̀hún yìí olóyè akọgun lókè sájì. bàbá o káró lè o. mo fẹ́ dé ìbéèrè kan mo fẹ́ di àlejò wa léèrè pé kí ni máa ń fa ẹkún tíyàwó ń sọ nítorí tíyàwó bá.
ó ti gé ìràpẹ́ ti gbọ́ béèrè wọn ẹ̀dá kan láàrin ìṣẹ́jú kẹsàn-án bá ń dá. mo ti gbọ́ ìbéèrè yín bàbá wa ojú ló ń ro ọmọbìnrin tó ń lọ sí ilé ọkọ pé gbogbo ìtọ́jú gbogbo ìkẹ́ àti ìgẹ̀ tí àwọn òbí ti fún òun ó sì já wọn lẹ̀ lọ sí ilé ẹlòmíì. á padà mẹ́nu á padà síbẹ̀. á padà sọ̀rọ̀ ẹkún ìyàwó ẹ̀lú ẹ̀ka lẹ́kí lọ́pọ̀ ẹgbẹ́ rẹ̀ ti ń pè. Alẹ́ o. ẹ̀dá kẹ́ bá a súnkún ojú nídìí yín kò tí ì gbéjì. Orúkọ mi ni Adébáyọ̀ láti ọba tẹ̀tẹ̀. bá a dá sétò. Ọlọ́run ṣàánú wa. àmì àṣẹ Èdùmàrè. láwọn ọmọ tún mo dúró de ìgbà wọn mọ́. lórí ayé tó ti káńtà tó ti ń bàjẹ́. tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí wọn ò dùn mórí dúró láti gba ẹ̀kọ́ ẹ̀yẹ wọn gbà. ní láti lé mọ́. wọ́n máa ń mú àwọn òbí mi ìtàn kí máa tì wọ́n lọ. tó bá pé ó wù wọ́n bẹ́ẹ̀. tó fún ìdí èyí ká lè ṣe náà ni pé ọlọ́ọ̀bá kọ́ra lọ́wọ́ àṣà ẹ̀sìn gẹ́gẹ́ bí ẹ sọ ẹ̀sìn yàtọ̀ àṣà yàtọ̀. ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n ti mú ẹ̀sìn wọ́n ti mú wọnú àṣà wọ́n sì ti mú àṣà wọ́n ti mú wọnú ẹ̀sìn. wọ́n gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tó yẹ kí èèyàn ó ṣe gẹ́gẹ́ bí ọkọ ìyàwó gẹ́gẹ́ bí ìyàwó sí ọkọ ọ̀pọ̀lọpọ̀ ló ṣe wọ́n lónìí. ẹ ṣe gan ni o adúpẹ́ o ẹ̀ló láàrin ìṣẹ́jú kan kí ló pọ́n ìbòlẹ̀ tí ń pè o. orúkọ mi ni Àjọkẹ́ láti Odò Òrì. ẹ ṣeun o ẹ bá dá sí tòkìlẹ̀ náà rí sí o. mo fẹ́ bèèrè béèrè kan ni. ọ̀rọ̀ yín. wọ́n sọ pé tí wọ́n máa ń ṣe ìgbéyàwó ló gbọ́dọ̀ gba owó orí. ẹ tún béèrè àgbọ̀yìn dáadáa. wọ́n ní tí wọ́n máa ń ṣe ìgbéyàwó lóde òní wọ́n ní wọ́n gbọ́dọ̀ gba owó orí ìyàwó mọ́. ẹ gbọ́ síbẹ̀ ni. ara àṣà tá à ń parun náà ni ẹ ti rí i tá à ń gbìyànjú láti ṣe lórí ètò iná nu ká mọ̀ mọ́ fojú egbò tó ẹlẹ̀ mọ́ ká mọ̀ gbàgbé àṣà wa tó bá sọ lẹ́nu kó sàpò yàkọ́ àṣà Yorùbá ò rí bẹ́ẹ̀ o àmọ́ àwa yìí òde òní náà láti pa gbogbo ẹ̀dá náà là ń gbìyànjú láti ṣàtúnṣe sí ẹ ṣeun. torí tí ojú rí tó ọmọ ìwé ìyá tí obìnrin. ká máa ṣe lálàáfíà gbà wọn tó wà lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook kò bá àdí ádámọ̀ àwọn kí wà wọn ní àkó ètò ẹ ṣeun o ẹ ṣeun àwọn ará àwọn ọmọ ẹgbẹ́ akọ́mọlédì náà ni ẹ ṣeun wọn ní ká kí yín ìyá wa ẹ̀kọ́ àtúntò látara àrọ́mọdọ́mọ yìí onírú lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook ti Akórèdé ẹ ṣeun àrọ́wọ́ yín bẹ̀ lójú ìkànnì ti Joseph Àkàndé bá ọ̀gá mi dáadáa Adégòkè Wálé ẹ ṣeun wọn ń wò mí bẹ́ẹ̀ náà ni àǹtí mi dáadáa mi sí maiti àwọn náà wà ń bẹ̀ dáadáa Àjàyí Emmanuel Adétúnjí ẹ ṣeun o ẹ ṣeun o. ọ̀rẹ́ ní bọ́sọ̀ pẹ̀lú òbí. ẹ wo ọjọ́ ọ̀hún ti lọ. balẹ̀ jẹ́ ni. bí mo ti sọ abala àkẹ́tò nílé wáyé mọ́tò láti kùtùkù wọn pàpà mọ́ra. títí ọjọ́ mẹ́ta tún máa pàdé ìyá mi sáré bá ń darúkọ yín láàrin ìṣẹ́jú kan. orúkọ mi ni aya Amúsàn Ọlọ́run Tóyìn ẹ ṣeun ọmọ bíbí ìlú Ìwó. ẹ ṣeun kápẹ́ tẹ́ ẹ jẹ́ wa agbóni tán lórílẹ̀ o ẹ ṣe gan ni. títí ọjọ́ mẹ́jọ bá nu kọ́tẹ́ fẹ́ bá mi sọ bọ́yá fún ẹ̀fẹ́ sàgbátẹ̀rù ètò nítorí ó nílò onígbọ̀wọ́ 091 69 18 86 82 091 69 18 86 82. káyọ̀ láyọ̀ ká pàdé láyọ̀ ká mọ̀dé lóde ẹ̀yìn ara wa ó dàbọ̀ òdòjọ́ mẹ́jọ.